Abimbola, aka Imole Anobi. So let's take it again. Orúkọ mi ni Alhaja Islamiat Abimbola. Àwọn èèyàn máa ń pè mí ní Imole Anobi. So music, ọdún wo lẹ bẹ̀rẹ̀ gan? So alhamdulillah ala kulli ni'matin. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá lórí ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a bá dé àti ibi tọ́lọ́run tún ṣì mú wa lọ àti bẹ̀rẹ̀ ó tó jọ́ mẹ́ta. Taba ní kàkà ní méjì àti tó 15 years. Ẹ ṣe 15 years on stage ní báyìí. Wow. Taba ní ká máa album náà ní méjì mẹ́ta mélòó lẹ ti ṣe? 4 to 5 albums. Kí làwọn orúkọ àwọn album náà? First one mo pè ní ẹ̀bẹ̀rù Ọlọ́run. Inú ẹ̀ ni mo ti sọ pé la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Taha Yasin. Ọdún wo ni ẹ jáde? Mo jáde ní that's almost 6 years back now. Okay, ìkejì ńkọ́ ọgbà ni ẹ jáde? Ìyẹn mo pe àwọn ọ̀gá mi Ayélóyún Bàrí ti dé pẹ̀lú Alhaji Adénú Jamaica. So yẹn dàbí yẹn yẹ collabo àbí? Collabo. Okay. So ọjà wa mẹ́rin tàjọ ṣe bẹ́ẹ̀. So kí ni àwọn orin tó yẹ pé hit track tó wà ń bẹ̀? Ìyá wa là ń kọrin kì. Ìyá ni ìyá mi tí mo wò lójú. Ìyá ni ìyá mi tó wò mí dàgbà. Bẹ́ẹ̀ nìkan bá ní kẹ́ máa jèrè, mi ò ní jèrè ọmọ. Abiyamọ lọ́jọ́ ìṣòro, ìyá mi ni. Lọ́jọ́ rírí jẹ, lọ́jọ́ ìrí jẹ, ìyá mi ni. Abiyamọ tó ń jó láláìrí ìlú, kò ní fojú korun tilẹ̀ àfimọ́. So aṣáàfin lọ bẹ́yẹn. Ìwọ ló jẹ́ number 3, ìwọ ló jẹ́ kẹta. Ẹlẹ́kẹta mi lè sọ pé mo ti parí ẹ̀ nàbọ̀ tó ń náà bọ̀ lọ́nà collabo lòun náà. So taba wo listen, so you want to do 15 years on stage? Yeah. So kí ni kọ́ tó máa go with that 15 years tẹ́fẹ́ ṣe? Màá tún launch èyí tí mo sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn. Okay. Màá launch ẹ̀ then ìkan náà wà ní studio à ń kó lọ́wọ́ pẹ̀lú Sheik Jamiu àmì Ọlọ́run. Okay, orin náà lọ kọ́ mi lábá. Ọlọ́run ni àsìkiri ni. No, kí ni Sheik Jamiu ṣe ń bẹ̀? Ẹ má jẹ́ kí n tí ì bẹ̀. Really? Ó pẹ̀pẹ̀pẹ̀ ẹ mọ̀ àmì Ọlọ́run kọ́ tẹ bá gbọ́ látẹnu àmì Ọlọ́run ṣe mọ̀ kó kàn fún àmì. Ìyá wọn ti ṣe pẹ̀lẹ́ ní olórin rí kámi Ọlọ́run wọ. Kò ṣẹlẹ̀ rí mi ò rò kó ṣẹlẹ̀ rí. Ìyàwó wọn lẹ́yìn dá sí. Kí ló wà so special báàlẹ̀ rí wọn mú? Àmì Ọlọ́run iyì tí Ọlọ́run ní kí ọmọ ká rí látọ̀dọ̀ wọn látara wọn kọ́ lọ́ má jẹ́ ó bàjẹ́ láéláé. Iyì táwọn náà rí látọ̀dọ̀ wa kọ́ lọ́ má jẹ́ kí àjọṣe wa ó bàjẹ́. Mi ò mọ tí mo gbé fún wọn àtèmi àti Chicago lọ́lọ́run fi ṣe adé orí mi. Wọ́n nífẹ̀ẹ́ wa púpọ̀. Kò sí ń tà tọrọ lọ́wọ́ wọn tí wọ́n fún wa rí. Bẹ̀ sí ń tà àjọṣe yẹn ṣá kọ́ lọ́ má jẹ́ ó bàjẹ́. Then ìgbà tẹ́ fẹ́ go into music abeg kí làwọn parents kí n sọ mọ́ kí ni feelings wọn ṣé wọ́n tẹ́ ọgbà ni àbí wọn ò tiẹ̀ fọ́. Àwọn parents mi ò fi bẹ́ẹ̀ ọ̀dọ̀ ilé àfáà ni mo ti jáde chief imam Kọ́lá ìlú mọ̀ recently then àwọn náà ní chief imam ìwéré ilé ní Ọ̀yọ́ state nílùú wa kò pé méjì ní gbogbo ìwéré ilé wa nìkan náà ti ń jẹ oyè chief imam wọn kì í rotate ẹ̀. Bàbá mi dẹ̀ ni present one láti 1993 náà ti wà ń bẹ̀. Àfáà gidi ni wọ́n, bàbá wọn àfáà ni bàbá tó bí wọn ìyẹn náà àfáà. So but kò sí mo rí ẹ̀bùn yìí gẹ́gẹ́ bó dáyé bá bàbá mi náà ṣùgbọ́n mo gbọ́ pé onízíkìrì ni wọ́n alázíkìrì ni wọ́n so ẹ̀bùn yẹn abẹ́ ìpàtìbẹ̀ ló ti ń generate but àwọn parents mi ò fi bẹ́ẹ̀ like it because wọ́n believe pé tèkó yìí ṣàjẹ́ nǹkan là ń ṣe but as time goes on gbogbo ẹ̀ padà blend mọ́ra wọn. So taba ní ká wo experience yẹn so far 15 years kí ni nǹkan tẹ́ pé bí a lè rí jẹ́ pé bí a tó tiẹ̀ fẹ́ lé sáǹdì ẹ̀ ló tiẹ̀ wà yóò nínú ìdù yìí gan nídìí iṣẹ́ náà. Alhamdulilayi iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn fi ń jẹun tó fi ń bẹ́gbẹ́gbé tó ń pè nídìílé ìyá tó ń rọ́wọ́ yọ tó ń rí ẹ nínú ilé bàbá tínú wọn dùn pé ọmọ wa rèé Alhamdulilayi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sọ wípé kí n kábàámọ̀ pé mo ṣiṣẹ́ yìí so achievement pọ̀ rẹpẹtẹ mélòó ni mo fẹ́ kà Alhamdulilayi rabbil alamin. Níbi tí máa ń ṣiṣẹ́ torí èmi fúnra mi personally I like to be a banker everywhere mo ti máa ń sọ mo like kí n kàwé kí n wà lọ́fíìsì kí n máa ṣe pẹ́pẹ́pẹ́ at but ibi tọ́lọ́run sọ pé mo máa gbà ibẹ̀ náà ni mo gbà yìí
Ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí fún mi Ọlọ́run má jẹ́ òde ibi tó dé ta. Then àwọn tó máa ń bọ̀ lẹ́yìn táwọn fẹ́ kọrin wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ wọ́n wò yín wọ́n wò yín wọ́n kí ẹ fẹ́ sọ fún wọn wọ́n dé àfọ̀dẹ́. Ìmọ̀ràn mi fún wọn ò pọ̀ o ìmọ̀ràn mi fún wọn ni pé ẹni tó bá ti mọ̀ pé nǹkan tóun fẹ́ ṣe lélẹ́yìí in fact iṣẹ́ orin kò ń ṣiṣẹ́ ọ̀lẹ kò dẹ̀ ń ṣiṣẹ́ yọ̀bọ̀yọ̀bọ̀ ìwọ tọ́lọ́ bá fún ẹ ní ẹ̀bùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣéwù mi ṣéwù Jamiu àmì Ọlọ́run àjàdí ọmọ sùúrù sí àdámọ̀lá wáyà tàwọn Ọlọ́run tó bá wa ṣàlékún àlùbáríkà wọn. Wọ́n máa ń sọ pé Ọlọ́run fún àwọn lẹ́bùn lóòótọ́ torí pé àáfàá mi ni wọn ní àáfàá tó kọ́ wọn kéwù wọ́n pọ̀ jù wọ́n bára wọn tí wọ́n ń kéwù tí wọ́n ń sọ̀rọ̀ tó dẹ̀ pé àwọn tó kéwù gan-an tí wọn ò lè fi kéwù ṣe tí ṣéwù bá ń sọ Yorùbá á dàbí ẹni pé wọ́n tún sọ Lárúbáwá náà ni ṣẹ́mọ̀ nǹkan tọ́lọ́run fi rán yàn òun ni so Ọlọ́run fi rán wọn ni Ọlọ́run ṣe wá fi rán wọn yẹn wọ́n máa ń sọ ọ̀rọ̀ àná òde àná yìí wọ́n sì sọ fún mi wípé tó bá yẹ pé bọ́lọ́run ṣe fi rán àwọn yẹn àwọn ò ṣiṣẹ́ tán wípé Ọlọ́run fún àwọn lẹ́bùn lóòótọ́ but àwọn ò ṣiṣẹ́ tán táwọn kọ̀ sí pé àṣẹ bọ́lọ́run ti fún wa lẹ́bùn wípé ó possible káwọn má débi táwọn délé nù which is true ẹni tó bá mọ̀ fún nǹkan tó ń fẹ́ ṣe Ọlọ́run fún ẹ lóhùn Ọlọ́run fún ẹ ní akílù adab tó lè fi compose orin tó lè fi gbé orin kalẹ̀ ìwọ náà má jókòó pé ẹ ṣe pé Ọlọ́run ti ṣe ẹ̀bùn wà gbogbo ẹ̀ náà work towards it every day by day lábẹ́ pé ìgbìyànjú yẹn Ọlọ́run lè ní pé kíyàn tètè dé ibi téèyàn lọ so advice mi nìyẹn. So ní for 15 years ẹ̀ ń sìn kí ni káwọn yẹn máa expect. As in kí ni káwọn yẹn máa expect 15 years ẹ fẹ́ ṣe kí ló máa ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ló ń bọ̀. Kọ́lọ́run má kọ̀ lérí kọ́lọ́run ṣọwọ́ àgbà yẹn lọ a ní oríṣiríṣi nǹkan tó dáa ní plan tá a fẹ́ mú wọ̀ nǹkan táwọn èèyàn ò tí ì ṣe rí because wọ́n máa ń fi pé Islam ó local ó ṣe bákùnrin Islam ó local so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn la fẹ́ mú wọ̀ tó jẹ́ pé àwọn èèyàn lè máa gbádùn wọn máa jọ yẹn àwọn oríṣiríṣi àwọn ẹ̀dá kọjá nǹkan. lọ́nà àrà lọ́nà ọ̀tún àbí. Inshallah. Thank you very much.